yín náà ní Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí sọ fún yín ní Ojútólé tẹlifíṣàn Ọlọ́run gbórúkọ ẹnu Ojútólé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa rí lórí Ojútólé TV ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò ẹ máa wo ẹ má gbé kúrò bẹ́ẹ̀. Bàlá gbogbo ẹ̀mí ènìyàn agbẹ́yìnga ayìn lógo Ọlọ́run gba ọpẹ́ wa adúpẹ́ ibi tí ẹ ti mú gbogbo orílẹ̀-èdè Ìgbò adúpẹ́ ibi tí ẹ tún mú wa dé adúpẹ́ fún àánú ìlàkọjá tẹ́ ẹ máa farahàn Olúwa gba ìyìn wa àwa béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì wa ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè yìí Olúwa dáríjì ẹ̀ṣẹ̀ ìdílé ẹnìkọ̀ọ̀kan Olúwa dáríjì ẹ̀ṣẹ̀ nípa ti ìṣe àti ní èrò wa Ọlọ́run dáríjì wa Ọlọ́run máa bá wa lọ yàyíká àti agbègbè sí mímọ́ jẹ́ ká rí ọ Olúwa fara rẹ̀ hàn jẹ́rìí bí títóbi agbára yín àdúpẹ́ torí pé ẹ ti gbọ́ ògo ni forúkọ yín Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ìyá wa ohun tí mi àti ẹ̀fẹ́ kàtẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ni fọ́nrán kan tó gbòde lẹ́nujọ́ mẹ́ta tí olórin hip hop Portable tó gbá wòlíì kan ránṣẹ́ Ọlọ́run kan létí kí lẹ́yìn ní láti sọ lórí fọ́nrán yìí. Lórúkọ Jésù àdúrà wa máa gbà á ní ṣiṣẹ́ jẹ́ á ní ṣì ìpèlò májẹ̀mú ìpè máa dá wa láre Bíbélì ní ká má ṣe dẹ́nikẹ́ni lẹ́jọ́ torí pé kó má bàa dá wa lẹ́jọ́ ṣùgbọ́n ìgbìyànjú ni mo máa gbà kì í ṣe pásítọ̀ yìí nìkan ló ń larú ẹ̀ kọjá kì í ṣerú àwọn èèyàn bíi ti Portable nìkan ló ń larú àwọn ìṣe kọjá nítorí pé Portable lórí ọ̀fẹ́ láti ṣe live àwọn kan là kọjá wọn lórí ọ̀fẹ́ àwọn wòlíì kan náà dẹ̀ tún àwọn pásítọ̀ àbí wòlíì tó bá jẹ́ ajínrere tàbí akéde wọ́n ti larú àwọn nǹkan kan báyìí kọjá wọn ẹlòmíì tẹ̀ ti láyé tó jù bẹ́ẹ̀ lọ kọjá ṣùgbọ́n àkọ́kọ́ ẹ jẹ́ ká pera sínú àkíyèsí tí mo fẹ́ jẹ́ ká pera wa sí ni pé ọ̀nà méjì ni máa gbà dá ọ̀rọ̀ yẹn èmi kì í ṣe adájọ́ kí Kristi kó jọ kó má fi ibi mi ní ọjọ́ ìkẹyìn òun ní pé ọ̀nà àkọ́kọ́ òun ní pé Portable ohun tó ṣókù díẹ̀ káàtó ṣùgbọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwa Christianity lónìí tí a pera wa ní ènìyàn Ọlọ́run ìlàkọjá tí Jésù là kọjá kò sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó fẹ́ là kọjá and then mo sọ nínú afárá mi tó lọ mo ní oríṣiríṣi ìpè láàrí ní ayé òde òsì oríṣiríṣi ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ló ti jáde ẹlòmíràn ní àmọ́wọ́ lórí YouTube ẹlòmíràn ní bàbá kan tiẹ̀ sọ kó wá gbàdúgbò àwọn kọjá ẹ jẹ́ ká kéde lọ́bẹ̀ a máa kéde lọ́bẹ̀ ní is very wrong is very wrong ó ní àkókò àti ìgbà tá a lè mú ìyìn rere jáde tí ènìyàn bá ń ṣe ìyìn rere láti wàásù fún àwọn ènìyàn ó lè máa kéde ló lè máa ṣe ìyìn rere lọ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó wà nínú yàrá ẹ̀ tó ṣe é jí òun ló máa bọ́ ní àkókò yẹn áńgẹ́lì yẹn máa lọ visit ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn á rò pé ibòmíràn á rò pé Ọlọ́run wà ńbẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ò dé sílẹ̀ náà ẹ tó lọ sáàrin amúgbó tó lọ sọ pé ẹ yí padà ẹ yé mu gbó mọ́ ẹ yé mu sìgá mọ́ kì í ṣe pé ó wàásù ọ̀nà YouTube tó jẹ́ pé ìwàásù yẹn máa bá Ọlọ́run pàdé ní àgọ́ ara ẹni yẹn kò jẹ́ pé ó wàásù nínú chọ́ọ̀chì ẹ̀ ẹni yẹn wà ní street kẹta ẹ̀mí olùtùnú Ọlọ́run Ísírẹ́lì dẹ̀ wọnú ẹ̀ lọ òun ló máa padà wá sí chọ́ọ̀chì yẹn pé mo kàn gbọ́ wàásù ẹ̀mí Ọlọ́run dẹ̀ ní kí n fi gbó sílẹ̀ ọkàn mi kàn ní kí n fi sìgá sílẹ̀ ọ̀rọ̀ yẹn tó ṣì mí ó lè lòun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀mí yẹn kò tó wọ́n pé kóun má jalè mọ́ which means a ti rí àrídájú pé olùtùnú ti wọnú ẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n tó lọ sáàrin amúgbó ẹ má gbàgbé póríṣiríṣi nǹkan làwọn mọ̀ sí inú tó má pa ẹni yẹn síbẹ̀ kò ní ìdálẹ́bi nítorí pé èyí rere ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lénìí wọ́n á máa kéde wọ́n á dẹ̀ rí ìránṣẹ́ Ọlọ́run bíi tiwọn wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣàfà ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ tí ò mú ìyìn rere Kristi gan wá ìwàásù tó bá ti ń wàásù tó ti ń bú ara alé ẹ tẹjọ ní Mr. Understanding mọ́mì dádì kì í ṣe ìwàásù
ọ̀pọ̀lọpọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run Jésù ṣe títí ẹ̀ ó fi jèrè ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí a fi ń jèrè owó. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí wọ́n fi ń jèrè òkìkí. A béèrè lọ́wọ́ ẹlòmíràn nínú àwọn tó tiẹ̀ ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ for long years èèyàn mélòó ló ti tara ẹ̀ ronúpìwàdà. Tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ churches lẹ́ni Muslim ló pọ̀ jù. Nítorí pé wọ́n bá oníwàásù pàdé wọ́n dẹ̀ bẹ́ni tó máa yànyàn náà wàásù pàdé fún wọn. Tẹ́ bá wo gbogbo background all Christianity lóde òsì tó pọ̀ jù Mùsùlùmí ló pọ̀ jù. Ṣé bá ṣe gbà nìyẹn? Tí ó bá jẹ́ pé pásítọ̀ yẹn ò dúró lẹ́nu ọ̀nà bẹ̀ tó ń ṣe ìyìn rere ẹ̀ lọ ó dàbí ẹni àwa náà ti kéde rí ẹgbẹ́ búdọ̀gì ajá láǹkéde ń dájí tí ó sẹ́ni tí ó gbọ́ dájájọ́ gbó ìwọ náà fọgbọ́n ṣe ni. Ọgbọ́n tó dẹ̀ máa fi ṣe ni pé ọgbọ́n àdúrà pé ìwọ ni ẹni náà wàá máa gbàdúrà sínú ẹ̀ bó ti ń kéde lọ yẹn pé Kristi gba gbogbo ògo. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń kéde lénìí tí wọ́n máa data sí lára. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ń kéde tí wọ́n ń domi sí lára. Ìyìn rere Ọlọ́run ni. Ẹ̀kejì bẹ́ẹ̀ máa sọ fún pásítọ̀ yẹn pé kó gbà pé ìyìn rere Ọlọ́run lòun ń ṣe. Jésù rí ètò jù bẹ́ẹ̀ lọ. Jésù ó rí ètò jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó ṣe tán tó dẹ̀ lọ́wọ́ garment tó ní ṣẹ̀rù pé mi náà sin Ọlọ́run ni. That's why lénìí mo ọ̀sáàfù kìíní kan lénìí ọ̀pọ̀lọpọ̀ Christianity tá a pera wa ní Christian oró burúkú ló ń gbénu ẹlòmíì. Ẹran ara ó ti borí ẹ̀mí mímọ́. Láyé sí Christian máa sọ pé ó dẹ̀ ń wàásù ó dẹ̀ jẹ́ leader ẹgbẹ́ wòlíì ẹgbẹ́ ẹ̀dẹ́ṣẹ̀ á ní ó ti ṣẹ̀mí for past 10 years mo kàn bẹ́ẹ̀ rẹ́rìn. Is that a pastor? Ṣé wòlíì nìyẹn? Ṣé ní ikọ̀ àti ìríjú Ọlọ́run nìyẹn? Láyé òde èsì ẹ̀ ń sọ Portable kéré sà. Wòlíì ẹgbẹ́ èèyàn á invite ẹ fún program wàá dẹ̀ lọ minister mẹ́ á dẹ̀ máa ju òkú ọ̀rọ̀. Á máa jù fún wòlíì ẹgbẹ́. Is that a preacher? Is that preach? Ẹ jẹ́ ká pera wá sí àkíyèsí. Ẹran ara ti pọ̀ jù. Wọ́n ní ẹ̀mí ló ń gbára dúró. Ara ń gbé ẹ̀mí dúró. Kì í ṣe ibi tí ọ̀rọ̀ Ọlọ́run lọ nìyẹn o. Nínú àlàáfíà láti ń sin lọ́hùn. Kò ń ṣe bí pé kí ẹran ara kó máa lò wá. Tẹ́ bá rí church àti churches tó ń jọ mú létí ra wọn, ìwàásù against ara wọn náà máa ṣe. Mo ti sọ pé church tèmi ó dàbí mọ́ṣáláṣí ni kírun kó lọ lé ẹni. Téèyàn bá dé church ó bá yan ọ̀rẹ́ ó kó ogun bá yí ẹ̀. Church ò kì í ṣe ministry ò kì í ilé Olúwa kì í ṣe ibi tí wọ́n ti ń ṣeré. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ogun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdè ló ń já. So mo ò rí ẹ̀bi dá pastor tó mú ìyìn rere lọ sí ọ̀dọ̀ Portable. Because pastor ti mọ̀ pé Portable already ó ní wọ́n ni. God should forgive me lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. Lórúkọ Jésù ẹ̀fìrìjìlẹ̀ olùfìjìlẹ̀ ṣó máa dáríjì mi. Portable kì í ṣe oníwọ̀nranwọ̀nran ṣùgbọ́n nígbà míì Ọlọ́run ló create gbogbo wa. Omi ara tó fi dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tá a bá lè consider ẹ máa rí Portable nígbà míì tẹ́ fẹ́ wàásù ìyìn rere fún ẹ lè sọ́dọ̀ rẹ̀. Ẹ lè má bá jókòó. Èmi ti rí pastor tó jókòó láàrin amúgbó kò mú gbò. Yorùbá ní pé ẹni tó bá máa mọ̀bọ̀ ó máa ṣe bí ọ̀bọ. Ó fẹ́ pèèyàn fún ìrònú pìwàdà wá kọ́kọ́ lù ààrẹ pátápátá. Wọ́n máa bá dáwàkà ẹ lọ wo gbogbo churches lẹ́nìí ṣẹlẹ̀ ló pọ̀ jù kí lẹ lòmíì bá débẹ̀ ètò. Kérúbù àwọn èrò ló pọ̀ bẹ́ẹ̀ kí ló bá débẹ̀ ètò ṣùgbọ́n gbà tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá tó bá débẹ̀ tó fi mú wọn wọlé tó bá wá débẹ̀ wọ́n sì máa wàásù olùtùnú fún wọn. Mo ti rẹ́ni tó jẹ́ pé yahoo ni
ó dẹ̀ lọ sí church ó dẹ̀ ń bí friend ọmọ alàgbà yẹn ó dẹ̀ lọ sí church wọ́n kọ́kọ́ fà á mọ́ra nísìnyí ẹni ò ṣe yahoo mọ́ ó ti wà níwájú pẹpẹ tí ó ń lead òun ló ń gbé ìsìn ìyẹn ni wọ́n pè é pé ajínrere ọkàn kì í ṣe pé o fẹ́ jínrere èèyàn o kọ́kọ́ ti mú àléébù tó wà lára ẹ̀ o kọ́kọ́ ti fi bu ná o ò jínrere o lọ bu ni ẹ lọ bu ni so ìgbà tẹ́ lọ mú Portable náà wàá kọ́ fún yín pé ó kì í ṣe tí lọ́mọ èṣù lòun òun á wù ọmọ èṣù fún yín bẹ́ẹ̀lì tó sọ pé ẹ fi késàrì fún késàrì ẹ fi ti Ọlọ́run fún ti Ọlọ́run ṣé kò mọ ohun tó ń sọ ni ẹ gbọ́ ni mo láìkì ìwé gádàrà rà yẹn gan because nígbà tí Jésù mú ìyìn rere lọ síbẹ̀ wèrè yẹn ẹ̀mí tó ń gbénu gádàrà gangan fún rẹ̀ ti rí Jésù pọmọ Ọlọ́run lóde yìí Jésù dẹ̀ bá dá wa kà tí Jésù bá wà ní gbẹ́nu sáhùn báwo ló ṣe mọ pọmọ Ọlọ́run ni mí ṣó máa rí iṣẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àṣẹ ajínrere Kristi mú ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ọ̀rọ̀ kàṣàfà là ń sọ síra wa àwa tájọ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run sí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ bá rí ọ̀rọ̀ tí ẹlòmíràn máa ń sọ ká má tó sọ pé I'm sorry to say pásítọ̀ tó kéde lọ kò jẹ̀bi ṣùgbọ́n tó fi jẹ̀bi ni pé ó ti mọ̀ pámúgbó ni wọ́n ò ní láti dúró ní sport yẹn kéde títí ẹ kó kọjá lọ. nígbà kan tá bá ń kéde tá bá ti dé mọ́ṣáláṣí tó máa ń pèrún ní ìdájí a máa dákẹ́ aago tá fi ń kéde èmi mo máa dákẹ́ aago tí mo fi ń kéde yẹn tí bá wá ti dé ilé kejì ilé mọ́ṣáláṣí yẹn máa kéde mi lọ because ìránṣẹ́ kan ò kí ń dín ìránṣẹ́ kan lọ́wọ́ mọ́ṣáláṣí tó ti ń kírun Ọlọ́run náà ló ń pè náà kí wọ́n á débẹ̀ kí wọ́n á ní ẹyẹ máa kírun òṣì mọ́ ẹ forí dólẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí babaláwo ni wọ́n kí ni mò ń create yẹn mò ń create problem àbí kí wọ́n á dé church kí wọ́n á ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì òṣì yẹn lónìí wòlíì babaláwo ni gbogbo wọn ẹ wá ní kí má bẹ nìyẹn jà ẹ jẹ́ ká kó lórí Portable ẹ jẹ́ ká padà sí àwa ara wa tájọ pé wa ní ìránṣẹ́ Ọlọ́run tí bá bẹ jà má gbàgbé pé ọkàn mi ò ní súre fún ẹ tí bá tẹ wá ní ìwà kan tó bá kù díẹ̀ ká tó ò ní láti fi gàn mí láàrin èrò wá pè mí wá bá mi dọ̀rẹ́ wá pè mí sí àkíyèsí ṣé wòlíì òní wòlíì gan ò ní àṣìṣe tiẹ̀ ni àìmọye pásítọ̀ tó mugbó yes àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà ní ọtí yes ìránṣẹ́ Ọlọ́run ni ò jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run kó ní ilé ni mọ́ bàtẹ bá pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tẹ́ jókòó tẹ́ mu ti almost 300,000 lórí ìjókòó ẹ̀ẹ́dẹ̀ tún dénú church ẹ̀ẹ́dẹ̀ tún gba mic ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ rárá ti pọ̀ jù don't let me talk tí bá ní kí n sọ̀rọ̀ no sense ni gbogbo wa ń ṣe ẹ jẹ́ ká pera wá sínú àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ìpele ní nígà ni wọ́n fi pè é ṣe nígà that's why many people was dying ó ń kú pẹ́pẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó kọjá lọ sí ibi tó ti ń ta kírìmù tó ń bóra tó ń gun mọ́tò ṣé kò ń ṣe rárá ni gbogbo wa pátápátá ẹ jẹ́ ká padà sínú ẹ̀mí báwo ni Nàìjíríà ṣe dàbá many people was talking about Tinubu get away tọ́lọ́run bá máa dá sẹ̀ríà fún èèyàn kan ló máa lò tọ́lọ́run bá jẹ́ fẹ́ ká yé èèyàn ní ìròjú èèyàn kan ló máa gbé dìde it's not Tinubu power agbára Ọlọ́run ló fi àjẹ wá lórílẹ̀‐èdè nítorí àṣìṣe ìwà èrí ìwà ìríra ìwà ìdọ̀tí ìwà òórùn tí gbogbo wa ń ṣe pásítọ̀ àfẹ́yàwó kan àgbé sórí bánà adé ní ọ̀pọ̀lọpọ̀ girlfriend mẹ́wàá adé máa pa àwọn obìnrin kan lẹ́kún níta adé máa tún tiẹ̀ ṣe nulẹ̀ ẹ̀wá lọ́lọ́run ò ní bí wá lórílẹ̀‐èdè gbogbo wa ti Jésù àjàrà àwọn bàbá wa nìkan kọ́ ló jẹ́ o is everybody ló ń jẹ́ láfíà tẹ gbé orúkọ I told mo ní gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kan múra sílẹ̀ ikú ń bọ̀
ẹ wo àwọn akọrin ẹ̀mí bàbá ṣe ìfẹ́ Kristi ní tòótọ́ ikú ọ̀dọ́ máa rí wa kété tàbá ṣe ìfẹ́ Kristi ní tòótọ́ a ò ní rí kú ọ̀dọ́ ìfẹ́ inú ara wa làwa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá sọ́dọ̀ ránṣẹ́ Ọlọ́run lénìí tó bá gbàdúrà lénìí tó ń ṣe lénìí wọ́n ẹ̀ sẹ́sì kọ́ Ọlọ́run dá wọn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ta ló yẹ kó kọ́kọ́ lówó dù ìránṣẹ́ Ọlọ́run ni ta ló yẹ kó lówó ju àáfàá ni nítorí pé àwọn náà ń pè Ọlọ́run bẹ́ẹ̀ síbẹ̀ àwa là ń rí ìdojúkọ tó pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n èèyàn tá a tú sílẹ̀ tẹ́yìn rò pé ètí ìrìṣẹ́ tẹ́ rí ìdè ń já díẹ̀díẹ̀ ni ìdè ò kì í já tán mo máa ń sọ fún àwọn èèyàn ẹ jẹ́ ká mọ̀ lórí afárá ipò ogun kì í ṣẹ́ tán tó bá rí pásítọ̀ tó sọ fún ẹ pé ogun ṣẹ́ tán irọ́ ló pa ogun ò kì í ṣẹ́ tó ogun máa lọ́ hàngì pamọ́ ni níjọ́ tó bá ti sinmi àdúrà ogun á tún dìde so therefore Portable èmi ò rí ẹ̀bi dá Portable mi ò rí ẹ̀bi dá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lénìí àti gba èsì sí òdì láyé àwọn bàbá wa Mósè Orímọládé àwọn Akíntóbi Àjàyí ẹ̀rí wọn bí apalọ̀ ni tó bá máa fẹ́ yàwó méjì wọ́n fẹ́ yàwó wọn méjì ni wọ́n máa fẹ́ wọn ayé tí mò ń pé méjì náà ni gbogbo àwọn ọmọ sísí sẹ́ráfù lénìí tó yẹ kán gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kán wúlò fún Ọlọ́run kán jẹ́ ajínrere Ọlọ́run tó yẹ kán wúlò fún Ọlọ́run lénìí wọ́n ti wà nínú afẹ́ ayé wọ́n ti wà nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara gbogbo àwọn aládùúrà lónìí ẹ lọ wo àwọn aládùúrà ọ̀pọ̀lọpọ̀ aládùúrà lónìí gbogbo wọn ti wà nínú olóṣó ẹ bèrè lọ́wọ́ ẹlòmíì pé báwo lọ́pàá ṣe dánwò ẹ̀ ó fẹ́lẹ̀ wọ́n padà release ọ̀pá fún ẹjọ́ ìrere wo ló fẹ́ wà lẹ́nu ẹ̀ mi ò bá ìránṣẹ́ Ọlọ́run jẹ́ o ìmí ò tiẹ̀ tún wá lọ síta lọ mutí mọ́ inú ilé ẹ̀ ló ti ń jókòó amutí yóò bá ìránṣẹ́ Ọlọ́run a máa ṣe gbó nínú ilé ẹ̀ wá ń bọ́ àwọn tó mu gbóǹta what the health ẹ jẹ́ kí gbogbo wa padà sínú ìrònú pìwàdà ẹ̀jẹ̀ Jésù ló ń béèrè lọ́wọ́ wa ẹ má jẹ́ àṣẹ̀sín mọ́. ìyá wa ẹ ṣe máa èmi àti ẹ̀tún fẹ́ ká tún sọ̀rọ̀ lórí ká fi ìṣẹ́jú ráńpẹ́ sọ̀rọ̀ nípa Mohbad ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn ló pé ọdún kan gírégé tó jáde láyé àmọ́ arákùnrin yìí wọn ò tí ì sin ẹ̀sìn sọ́nà àwọn fọmọ nǹkan tó kọjá lọ wípé ẹ̀jẹ̀ máa jà pé wọ́n máa jà gan wọ́n máa dà nǹkan rú ṣé bẹ́ẹ̀ ló sì ṣe rí ni. ẹ ṣé kò tí máa dà nǹkan rú ni ẹ rí pé ìmọ̀ wọn ò ṣọ̀kan ni ó ti ń dà nǹkan rú already ṣé mo pé wọn ò tí ì sin ẹ̀mí ò tí ì sùn ẹ̀mí ò tí ì sùn ẹ̀mí Mohbad ò sùn àti pé kí Ọlọ́run kó ṣàánú wa ogun tó súnmọ́ yàn jù láyé òun ló máa ń yára pààyàn ẹ bèrè kú Mohbad lọ́wọ́ àwọn tó ní ẹ bèrè ẹ̀ lọ́wọ́ àwọn tó súnmọ́ tí ọ̀rẹ́ ìwọ̀nba ni ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lónìí náà ló ń larúkọ tí Mohbad là kọjá yẹn o mú ọ̀tá ẹ̀ o sọ́ di ìyàwó o mọ̀ pé ikú ló fi para ẹ̀ o mú ọ̀tá ẹ̀ o sọ́dọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ you are going to die o lè má kú kọ́ máa fògbó ẹ ráre yes so ẹ jẹ́ ká wà ká máa fúnra ẹ máa fúnra Yorùbá sọ pé ìfúnra lògùn àgbà ẹni tí Ọlọ́run bá fún ní orí ọ̀fẹ́ ìfúnra wàhálà ẹ̀bùn ńlá ló fún o kàn máa ń dédé bínú má wo ra ipò ń dédé bínú o ìfúnra ni ẹni tó ń bínú sí yẹn lọ gbàdúrà lé lórí dáadáa wàá mọ̀ pé ó níbì kan tó ti ń ṣe ẹ́ níkà ẹlẹ́dàá ẹ̀ tí ò fẹ́ jẹ́ kó jì sọ́fì ayé òun ló ń jẹ́ kó fúnra ẹ fúnra so ikú Mohbad sì máa ń jà ọ̀rọ̀ sì máa jáde lẹ́yìn Mohbad ẹ lọ kọ́ déètì nílẹ̀ lóòótọ́ nǹkan tó wà lórílẹ̀‐èdè sì ó kọjá ọ̀rọ̀ Mohbad ṣùgbọ́n ẹ lọ kọ́ déètì nílẹ̀ ọ̀rọ̀ sì máa jáde lẹ́yìn ọ̀rọ̀ sì máa jáde lẹ́yìn ṣùgbọ́n tọ́rọ̀ yẹn bá padà jáde wá ní ó ti lọ náà ni ibi tó máa ń dé sí ni. ẹ ṣe àwa lára àwọn fọ́nrán yín kan tó tún lọ náà ẹni àwọn ìjì máa jà tọdún bá ń parí lẹ tó wá ní pé ọdún ikú fún wàrà tó yín ìjì sì ń jà àmọ́ kò jọ bíi pé àti ìrá àwọn wàrà tó yín
ṣé ẹ̀mí Ọlọ́run ti sọ̀rọ̀ míì àbó sì rí bó ṣe rí mà. Àdúrà wa máa gbà. Ẹ rí pé Ọlọ́run sọ nínú afárá tó lọ because ẹ̀mí Ọlọ́run èèyàn kí ń kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ as in a máa ń kọ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí Ọlọ́run èèyàn ń practice ẹ̀mí ni Ọlọ́run fáwọn tó bá ń sìn tó bá tó àkókò ẹnu yà kọ́ máa là á máa padà nítorí pé ẹ̀mí olùtùnú ni kí gbogbo ènìyàn lọ múra sílẹ̀ ìjà máa ṣẹlẹ̀. Ìjà 2025 tí wàhálà yóò bá dẹ́kun ìjà máa ṣẹlẹ̀ o ṣùgbọ́n mo gbà ládùúà ẹ rí pé tí máa sọ afárá mi pé bí ogun bí ìjà mo máa ń fi kọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́rùn káàkiri gbogbo àgbáyé pé ẹ jẹ́ ká gbàdúrà orílẹ̀-èdè yìí bá dá ìrọ̀rùn tí gbogbo wa ní tógun bá dé ẹni tá a expect lógun máa gbé lọ lórúkọ Jésù ogun ayé ò ní jà wá ẹ jẹ́ ká kún fún àdúrà dáadáa ta ló sọ fún mi pé kó máa padà di 100 naira you are lying kò lè ṣẹlẹ̀ mọ́ èmi ò kì í ṣe Ọlọ́run èrò tèmi náà àdúrà mi ní pé kó ṣẹlẹ̀ kémi náà lè jẹ́ mbẹ̀ káwọn ọmọ mi lè jẹ́ mbẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè mo wádìí títí mo béèrè Olúwa kí ló ti ẹ̀ ṣẹlẹ̀ orílẹ̀-èdè ti dàbí ẹni tó retí fún ìtẹ̀síwájú so gbogbo ẹ tó bá dẹ̀ ti retí fún ìtẹ̀síwájú tó bá ti rí ìtẹ̀síwájú ẹ wo ẹyin tó fi sílẹ̀ yẹn kò ní fẹ́ padà síbẹ̀ mọ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ogun ìgbìmọ̀ ni ẹni tí ogun ìgbìmọ̀ bá ń bájà kò ń bọ́ lọ́wọ́ ẹ̀bọ̀rọ̀ ohun tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi nígbà tí mo gbàdúrà ni ogun ìgbìmọ̀ kò ń ṣe èèyàn kan ló ń dá control ogun ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ tẹ́ ẹ̀ rí tá a mọ̀ yes àwọn alágbára ibi òkun tálágbára bá fẹ́ fún yàn lágbára á sọ fún ẹ pé bí mo yẹ fẹ́ kó lóore o bí mo yẹ fẹ́ kó lóore o á sọ̀rọ̀ nípa agbára lẹ̀mí mímọ́ wà agbára lẹ̀mí òkùnkùn wà á sọ̀rọ̀ nípa ẹ̀mí láyé àti lọ́run ẹ̀mí mímọ́ wà ẹ̀mí òkùnkùn wà ẹ̀mí tó ń bẹ lójú ọ̀run yìí ẹ̀mí tí a ò lè kà ó ní àwọn agbára àwọn alágbára ibi òkùnkùn ayé kí ni gbogbo wọn padà á ṣe wọn forí balẹ̀ fún Olódùmarè àjẹ́ torí yẹn náà they are working for God ìwọ pásítọ̀ wá jókòó wọ wòlíì wá jókòó wọn fa yí ẹ̀ ta fàlà tájẹ́ bá pààyàn sọ pé nítorí pé kò sí ẹni mo ṣe rí mú yes àwọn tó ń control orílẹ̀-èdè yìí àwọn alágbára òní kò ń ṣe àwọn gómìnà tẹ́rí yẹn ibi tí oníkálukú ń sáwọ̀ náà sọ fún pé bóyá máa lo agbára yẹn rèé nǹkan tàdé ẹ fẹ́ kó fi ṣe rèé yes ogun ìgbìmọ̀ òun ló ń ja orílẹ̀-èdè ogun ìgbìmọ̀ sọ ẹni tí ogun ìgbìmọ̀ bá ń bàjà kó tó bọ́ ó máa pẹ́ yálà ogun ìgbìmọ̀ ibi tó ti fẹ́ yàwó ogun ìgbìmọ̀ ilé tó gbogbo alámọ́lé tá ti jáde náà èèyàn kọ́ kí n dá dédé fèsì èèyàn lógun kó borí ènìyàn ṣùgbọ́n ogun àsowọ́pọ̀ là ń pè ní ogun ìgbìmọ̀ lórúkọ Jésù gbogbo bí tí ogun ìgbìmọ̀ ti ń jẹ ní àti ẹ Ọlọ́run máa bá wa ṣẹ́ wọlẹ̀ ìlérí Ọlọ́run dẹ̀ máa wá sí ìmúṣẹ. ẹ ṣe àwọn ibà dágbére fáwọn ará ilé kẹtì bá a sọ bá a ṣe lè kàn sí. bí ẹ ti lè kàn sí mi náà ní 08026040244 08026040244 second line mi ní 09061346865 09061346865 ẹ jọ̀ọ́ à ń kú palẹ̀mọ́ Holy Michael Day mo máa wọlé Holy Michael Day mi ní on the 22 mo máa jáde ní 29/30 anybody ló lórí ọ̀fẹ́ àti àǹfààní láti pè mí nínú oṣù yìí a máa wọlé ní next week on the 22 a máa jáde ní 29/30 a máa gbàdúrà àwọn tó bá jẹ́ ọmọ sẹ́ráfù wọ́n mọ̀ pé ẹni tó bá fi ẹ̀mí ṣe ìrìn àjò Michael yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń rí ìtúsílẹ̀ mo rántí 2009 wọ́n gbé èèyàn kan wá nígbà Holy Michael Day mo wà nínú ilé Michael
èmi kọ́ ni mo ṣiṣẹ́ ẹni yẹn mi ò tí ì rí irú àìsàn yẹn rí kò lè jókòó kò lè sùn kò lè nàró ó kàn pariwo ata ara ni òun. wọ́n kàn sọ fún mi ní ṣé ẹ máa ṣe ọlọ́run máa ṣe ẹ lọ́ọ́ rodidi ẹran wa ta ló sọ fún ẹ pé kò ṣètò àṣẹ ọlọ́run wà dọ́ ẹ má jẹ́ ká máa deceive ara wa Kristi wà láàyè ní tòótọ́ ẹ̀mí ni ọlọ́run fáwọn tó bá ń sọ òun ló máa control ìwọ kọ́ ló máa control ẹ̀mí mímọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí wọ́n ní wọ́n ń bọrí ṣé gbogbo orí ni ó ń gba ẹtù ló ń gba ẹyẹtù ni ṣé gbogbo orí ló ń gba pẹ́ẹ́ ló ń gba ẹyẹtù ló ń gba ẹja rọ̀ orí mìíràn wà nǹkan funfun náà gbọ́dọ̀ fi bọ́ wọ ẹlẹ́dẹ̀ẹ́ tiẹ̀ ní pé kókò fọ́rí tó bá ti gbé omi síwájú orí ẹ̀ báyìí wọ́n á dẹ̀ pé ó dẹ̀ máa ráàánú gbà ṣé gbogbo èèyàn náà tẹ̀jẹ̀ sílẹ̀ fún mi wọ́n dẹ̀ gbé wá mu ní kán lọ rodidi ẹran wá wọ́n dẹ̀ rodidi ẹran wá mu dẹ̀ pa ọlọ́run dẹ̀ ṣe láàrin ọjọ́ mẹ́ta ó dẹ̀ dìde ó dẹ̀ rìn so àdìtú ni ọ̀rọ̀ ọlọ́run Christian náà lọ sọ́dọ̀ Muslim ó rí ìtúsílẹ̀ Muslim wá sọ́dọ̀ Christian ó rí ìtúsílẹ̀ we are not God don't judge so à ń kú palẹ̀mọ́ fún Holy Michael a máa bẹ̀rẹ̀ ní on the 22 mo máa wọlé ní 22 gbogbo àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé tí bá ní mo máa wọlé mi máa ń gbààwẹ̀ torí pé àwẹ̀ àti àdúà òun lèmi máa fi ṣe tó bá ń sọ̀rọ̀ nípa ètò Ọlọ́run wà láàyè síbẹ̀ òun lọ́ba tó ń tò ètò wà wẹ́wà àdúà wà lórúkọ Jésù àṣẹnuwa ò ní kú àṣẹ tí Kristi fún wa láti ọ̀run kò ní dòkú ọmọ aráyé ò ní bàjẹ́ bákan náà ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo àwọn ènìyàn tó bá ṣe ń pè ń tí Olúwa bá ní pé kó ṣe kò ń ṣe ọjọ́ kan làdúrà èèyàn máa ń gbà Ọlọ́run ní ètò fún gbogbo wa ìwọ fúnra ló máa ṣètò fún ara ẹ fún díẹ̀ yìí orúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù aṣọ gbogbo tá àyẹkù sílẹ̀ àyẹkù ayọ̀fọ̀ májòṣí sílẹ̀ fún wa orílẹ̀-èdè kó gba ìṣàkóso kó sì gba ìtura Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your